ẹ wá wo ìjọba mùjẹ̀mùjẹ̀ tí ẹ̀mí èèyàn jọ wọ́n lójú insecurity lójoojúmọ́ kílẹ̀ ń ṣèjọba lé lórí gan-an. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ó gba omijé lójú èèyàn rétérété. ìṣẹ̀lẹ̀ àgbọ́gbárímú ni kò dín lé èèyàn 12 tọ́rọ̀ run àṣàǹtẹ̀. àwọn agbébọn ń pààyàn lójoojúmọ́ kí ni tó ń ṣẹlẹ̀ kí ni tó dé. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ sì ń wòran jàgàbá àwọn olódòdẹ kí ni tó ṣẹlẹ̀ kí ni tó dé gan-an. sómìnira lèyí ni àbí òmìnira. gómìnà Abdulrahman ní ìpínlẹ̀ Kwara kí ni tó dé tẹ́ bá lè ṣèjọba mọ́ ẹ sì gbé ìjọba lẹ̀ fẹ́ni tó lè ṣe ìjọba. wọ́n ti pa mí lọ́kọ̀ o. ìjọba Kwara àwọn DSS gbẹ̀bọ̀ fáwọn méjì aláwọn gbàbọ̀ lọ́wọ́ àwọn ọdẹ Yorùbá. wọ́n ti pọkọ mi o. wọ́n ti pọkọ mi ọkọ mi lọ lé ni o ọkọ mi bọ̀ wá lé ni o. ọkọ mi dẹ́kẹrẹ ajé wọ́n fọ́ gíláàsì mọ́tò wọ́n pa àbúrò wọn pẹ̀gbọ́n. wọ́n tún pọkọ àbúrò rẹ̀. ìjọba Kwara àwọn méjìlá àti ìgbẹ́kùn olè èèyàn 14 náà pa o. ọdẹ bíi 10 ti kú wọ́n sì ti gbé èèyàn lọ́gbọ̀kọ àtìyàwó lọ. ẹ rí mi báyìí o òkè ọdẹ la wà òkè ọdẹ ti tún tú lọ o tẹsán òkè ọdẹ la wà ọkàn àwọn ọlọ́pàá gùn balẹ̀ kò sí tágbà àwọn ká. ẹ rí mi báyìí ọkọ mi mo jòkó tì yìí ìsọ̀nà ni wọ́n lè sá fún yìí lè sá fún ọkọ mi ẹ wọ ọkọ mi lẹ̀lẹ̀ ẹ wọ ọkọ mi ẹ wọ ọ̀rẹ́ ọkọ mi ẹ rí wọn lẹ̀lẹ̀. ẹ̀yin kíní yìí ìjọba Kwara kò ní dá fún yín ẹ̀yin nu ọlọ́ọ̀nù. gómìnà wa dákẹ́ wá rán DSS wá DSS olókìní tán ní kóló kọ́pítà alálẹ́ ní kọ́pítà ọmọ kọjá alálẹ́ torútorú ìjẹ́ tó bá yìí ti kọjá bá wọn lọ ṣiṣẹ́ níbì kan torútorú ní kọ́pítà ọmọ kọjá ọ̀sán ganan wáyé o. àgbọ̀ lami lójú tẹ́rẹ́tẹ́rẹ́ àgbọ̀ gbárímú ló ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. gómìnà Abdulrahman ẹ sì ń wòran báyìí táwọn èèyàn yín fi ń kú lọ́wọ́ọ̀wọ́ báyìí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ sì ń wòran báyìí táwọn èèyàn fi ń kú. kò dín léèyàn 12 tọ́rọ̀ run àṣàǹtẹ̀. kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin náà ẹ wò ó. nílùú tó lọ́ba tó níjòyè eléyìí sì ń ṣẹlẹ̀ báyìí. ẹ wá mọ̀ yìí pé àwa gẹ́gẹ́ bí agbẹnusọ aráàlú a ò gbọ́dọ̀ máa wòran báyìí káwálà ní sọ̀rọ̀ ṣé bá ṣe dákẹ́ ká fọ́ lẹ́rán náà rèé ká kàwọ́ léwọ́ lórí ọ̀rọ̀ insecurity tí ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà. ẹ wá wò ó òkè ọya lọ́hùn-ún tá a ló ti ń ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ yìí pé Kwara State ó sì tún súnmọ́ Ọ̀ṣun State ń bì í. gbogbo ẹ̀yin èèyàn wa ẹja wà ní ojú ńlá lákàn fi ń sọ́rí o ẹja wà ní ojú ńlá lákàn fi ń sọ́rí o. àwọn tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí kí Èdùmàrè kó tu àwọn mọ̀lẹ́bí wọn nínú. gómìnà Abdulrahman àríṣe mọ̀láríkà àríkà ní bàbá ìrègùn. ohun tẹ́ ẹ bá sì ṣe ní àkókò tẹ́ ẹ wà ní ìjọba gẹ́gẹ́ bíi gómìnà òun lá máa ròyìn títí láéláé. ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo ṣe ẹ̀gbọ́pẹ́ ti káńsù pé à ń pàréèdè fún òmìnira toró òmìnira kọ́ lélẹ́yìí ó ti fẹ́ máa di omi ìnira ó ti fẹ́ máa di omi ìnira òmìnira ti ń di omi ìnira insecurity lójoojúmọ́ ká máa pani bí ẹ̀kọ́ apọkọjẹ ojoojúmọ́ ni wọ́n ń para wọn.